ẹ kí ilé làákàrà lé o, ẹ kú ọ̀nà làákèrò ọ̀nà, ẹ kú ìjókòó lọ́tún àti lósì o. là ń káwọn tó ń gbétò wa tá ń tọ́ lọ́rùn. ẹni tó bá ń tọ́ lọ́rùn kó wá wí o, ẹni tó bá tẹ́lẹ̀dùmarè ọba mi òkè kó wá sọ. àbí tá ń tọ́ lọ́rùn, kò sẹ́ni tó tọ́ lọ́rùn. lórí ètò yìí lẹ́nìí ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi. ǹjẹ́ Olúmídé Akínúbi lórúkọ tèmi o. gbogbo ènìyàn tún máa pè mí lọ́mọ Nàìjà. ẹ rí, ta ló gbá Genesis létí? ẹ̀yin ènìyàn, ta ló gbá Genesis létí? ta ló gbá Genesis létí o kó tó di pé ó lọ síbi tí wọ́n mú lọ? ǹjẹ́ ta ló gbá Genesis létí níbi tí wọ́n mú un lọ gangan? ẹ̀yin ènìyàn, ẹ máa rẹ́ni tó gbá Genesis létí o. ǹjẹ́ ta ló sọ̀kòlú Tọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro? ẹ̀yin ọmọ Ádámọ̀, ẹ rọra o. má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi tí Bíbélì wí, kì í mọ̀ ọ́n ṣeré. ta ló gbá Genesis létí lórí ètò Tá ń tọ́ Ọlọ́run lénìí? ẹ máa gbọ́ wìrìwìrì, ẹ gbọ́ oríṣiríṣi nípa ẹni tó gbá Genesis létí kó tó lọ síbi tí wọ́n mú lọ, ẹni tó gbá Genesis létí nígbà tó débẹ̀, ẹni tó sọ̀kòlú Tọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro. ẹ̀yin èèyàn mi, ìwọ rí Genesis gẹ́gẹ́ bí wòlíì, ó náwó sí ọ, ó gbàdúrà sí ọ lórí, ó wí pé yóò dára fún ọ, ó sì ń dára fún ọ. Tọ́pẹ́ Àlàbí kọrin, ìwọ tí o nérò ìbànújẹ́ lọ́kàn, ó sì dáyọ̀. ẹ̀yin ènìyàn, ẹ wá gbá Genesis létí. ẹ̀yin ènìyàn, ẹ sì wá sọ̀kòlú Tọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro. ṣó wá dáa bẹ́ẹ̀? nígbà tó ń gbàdúrà fún ọ, onígbàgbọ́ o, ó ti wá wà nínú ìṣòro báyìí o, tí mo dẹ̀ gbàgbọ́ wípé fún ọmọ Ọlọ́run adùn nígbẹ̀yìn ewúro. ẹ̀yin onígbàgbọ́, ṣé ẹ ti gbàgbọ́ pé, ṣé ẹ ti gbàgbé wípé ohùn Olúwa ń sún àrá ni? ohùn Olúwa ń fa igi kédárì ya. bí a bá pa ohùn pọ̀ láti gbàdúrà fún ẹni tí ń gbàdúrà fún wa, kì í ṣe wọ. ǹjẹ́ ta ló wá gbá Genesis létí báyìí? nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó kọrin fún gbogbo ènìyàn, tínú wa ń dùn, tá à ń fò fáyọ̀. ẹ̀yin ènìyàn, Tọ́pẹ́ Àlàbí ń jó, ó yọ̀ sọ́lọ́run mi lọ́rùn pé òun gbẹ̀yìn òbí òun. ṣe lọ́mọ Ádámọ̀ má tún yí sí nǹkan mìíràn. wọ́n sọ pé ó mà ń jó, ijó yìí pọ̀ jù. wọ́n ló gbọ́wọ́ sókè o, ó tún gbẹ́sẹ̀ sókè. ẹ gbọ́, nígbà téèyàn gbà gbẹ̀yìn òbí rẹ̀, ṣé kó má dunnú sọ́lọ́run lọ́rùn ni? àwa Kìrìsìtẹ́nì náà la tún ń gbèrò yín Tọ́pẹ́ Àlàbí káàkiri. ẹ rí, wọ́n ní ó ti tẹ́ ẹ rí ní ìsìn. ẹ ti wá gbàgbé pé ẹni tọ́lọ́run ò padà lẹ́yìn rẹ̀, kò sẹ́ni tó lè mú. ẹ gbọ́, ta ló gbá Genesis létí o? ta ló sọ̀kòlú Tọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro? àwa onígbàgbọ́ náà ni. àwa ènìyàn tí ò kì í dúró síbi tó dára yìí náà ni. ẹ jẹ́ ká yí padà o, nítorí pé kò sẹ́ni tó tọ́ lọ́run o, kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run kò lè mú. tẹni tó dé la rí o, tẹni tó ń bọ̀ a ò mọ̀. ta ló wá gbá Genesis létí báyìí?
sọ̀kò Olútọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro ẹjẹ́ a máa bira wa. àwa onígbàgbọ́ ni bí ìṣòro bá dé sónígbàgbọ́ ẹgbẹ́ wa a kì í lè gbìmọ̀ pọ̀ pé ká gbàdúrà ká fi ohun Olúwa tí ń yọ ní kúrò nínú ọ̀fìn ó fi ohun Olúwa tí ń fa igi Kédárì ya ká fi yọ kúrò nínú ọ̀fìn tó wà. kàkà ká ṣe léyìí a tún máa gbìmọ̀ pọ̀ láti máa sọ kátàkátà ọ̀rọ̀ ẹ̀yìn nípa onígbàgbọ́ ẹgbẹ́ wa ṣó wá ń dáa. ẹgbọ́n náà ta ló wá gbá Genesis létí báyìí o? ta ló wá sọ̀kò Olútọ́pẹ́ Àlàbí lọ́jọ́ ìṣòro? àwọn onígbàgbọ́ náà ni. ètò yìí máa wáyé lọ́jọ́ sátidé déédéé agogo mẹ́ta ìrọ̀lẹ́ lètò yìí máa wáyé ní gbogbo ọjọ́ sátidé. ẹ tẹ subscribe lórí Celeb Nimi TV yìí. tẹ́ ẹ bá tẹ subscribe yẹn bí program yìí bá ṣe ń wọlé ẹ ó máa rí èyí tó bá rí bẹ́ẹ̀lì ńbẹ̀ tó bá tẹ subscribe tẹ aago tí wọ́n yà sí lẹ́gbẹ̀ẹ́ tẹ bẹ́ẹ̀lì tó wà ńbẹ̀. bẹ́tò yìí ṣe ń wáyé báyìí a máa wọlé sórí fóònù rẹ níbi tí a ti máa sọ̀rọ̀ ìṣítí àti oríṣiríṣi ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa ń bí àti lókè òkun. Ọlọ́run á ràn wá lọ́wọ́. a ó máa bẹ̀ o, yóò dára fún mi, yóò dára fún yín, ó máa dára fún gbogbo ojú tó ń wò mí. a ò ní ṣọ̀fọ̀ ọmọ. a kú ọdún o, a kú ìyèdún, àṣèṣàmọ́dún. ó dàbọ̀, ire la ó máa rí.